ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní ibi gbogbo. ọ̀rọ̀ pàtàkì la wá bá yín sọ. ọ̀rọ̀ yìí kan èmi. àti ìwọ. àrùn covid-19 tí wà ní gbogbo àgbáyé. covid-19 ò mọmọdé kò má gbà. kò mọ olówó. tàbí gbajúmọ̀. bẹ́ẹ̀ ni kò yọ tálákà sílẹ̀. ọ̀rọ̀ náà kọjá ohun àfọwọ́ yẹpẹrẹ mú. kí a fi ọwọ́ so ọwọ́ pọ̀ pẹ̀lú ìjọba. ká tẹ̀lé gbogbo ìlànà tí wọ́n bá là sílẹ̀ fún wa. kò sí ohun tí ìjọba fẹ́ rí nínú kí wọ́n ṣe wa mọ́lé. bí kò ṣe fún àǹfààní gbogbo wa. kí a lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn náà. ẹ jẹ́ ká wà ní ìṣèmọ́. torí pé ẹni tó wà ní ayé tó wà láàyè òun lè bí ń pa. ẹni tó ní àlàáfíà ló rin àrìn ká. ẹ gbọ́ o tó bá wà pọn dandan fún ẹ láti jáde. jìnnà sí ẹnikẹ́ni pẹ̀lú ẹsẹ̀ bàtà 6. fọwọ́ pẹ̀lú ọṣẹ àti omi. tó o bá fẹ́ jáde tàbí wọlé. kí o tó jẹun. yálà tí o bá jẹun tán. lẹ́yìn ìgbọ̀nsẹ̀. ní kúkúrú máa fọ ọwọ́ ẹ ní ìgbà gbogbo. má ṣe fọwọ́ kan ojú tàbí imú rẹ rárá. nítòótọ́ kòkòrò yìí lè gba ojú. imú tàbí ẹnu wọ ara ẹ. tí ó bá nira fún ẹ láti má fi ọwọ́ sójú. ẹ jẹ́ ká fi ọwọ́ wa ká fi sí àpò wa. má fi ọwọ́ bu ẹnu tó o bá fẹ́ wúkọ́ tàbí sín. lo èjìká ẹ̀ báyìí. tàbí tíṣú pépà. ká dẹ̀ rí dájú pé ó sọnù lẹ́sẹ̀kẹsẹ̀. ní kókó ó ṣeé ṣe tó bá lérò wípé o kó àrùn yìí. yára lọ ṣe àyẹ̀wò. ní èyí tó súnmọ́ ẹ jùlọ nínú ilé àyẹ̀wò tí ìjọba ti pèsè. káàkiri ní gbogbo ìjọba ìbílẹ̀. ẹ̀mí tó wà láyé ló lè roko ọ̀hún o. ẹ jẹ́ ká gbọ́ ìkìlọ̀. àìsàn ò ní yálé gbogbo wa o. ìkéde yìí jẹ́ ojúṣe ìdàgbàsókè àwùjọ ti ẹgbẹ́ Theatre Art and Motion Pictures Practitioners Association of Nigeria, TAMPA àti ẹ̀ka ìpínlẹ̀ Èkó.